hafidhahumullah wa ra'ah tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ Ògbómọ̀ṣọ́. ayakumullah sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà. ìbéèrè aláwọ̀kọ́ láti ọ̀dọ̀ Sister Khadija ní USA. wọ́n ní bàbá àwọn ìyàwó mẹ́rin ni wọ́n ní, màmá tàwọn ló sì tẹ́lẹ̀ kẹrin. màmá àwọn wọ́n sì ti kọ́kọ́ lọ́kọ kan rí tó ń ti pé wọ́n yìí ṣe mùsùlùmí. wọ́n ti wá bí ọmọ méjì tó jẹ́ obìnrin fún ọkọ yìí rí, ó tó wá di pé wọ́n fẹ́ bàbá tàwọn tó wá fẹ́ yìí ọjà sí pé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti. alákọ̀ọ́kọ́ tí bàbá àwọn náà tó wá fẹ́ ẹni yẹn náà ti jáláìsí, wọ́n wá jẹ́ pé ìyàwó kejì ìyàwó kẹta ń bẹ lójú ayé bàbá àwọn, tó jẹ́ pé bàbá àwọn wọ́n wá yọ̀ǹda, wọ́n ra àwọn ilé fún wọn, ilé méjì, wípé ìwọ ìyàwó kejì ìyàwó kẹta ẹgbà. wọ́n á ní àwọn táwọn wá jẹ́ ọmọ ìyàwó tó gbẹ̀yìn àti ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́. bàbá yìí náà wá wò pé ọ̀dà káwọn náà wọ́n wá ra ilé fún àwọn ọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ àti àwọn ọmọ ìyàwó tó gbẹ̀yìn. tó ibi tọ́rọ̀ wá wà gangan ni pé àwọn ọmọ méjì tí màmá wọn ti wá bí sí ọ̀dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n fi ń bẹ nípò ẹni tí wọ́n ṣe mùsùlùmí, àwọn ọmọ náà wá ń sọ pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí àti nípìn nínú ntí bàbá ti tàwọn Sister Khadija yìí tí wọ́n rà, àwọn lẹ́tọ̀ọ́ àti mọ́ńbẹ̀ tó ń ti pé lẹ́yìn ikú bàbá yìí náà àwọn dúkìá mi tó kù wọ́n padà pín lábẹ́ ìṣèlú ẹ̀sìn Islam. eléyìí ọjọ́ ìbéèrè aláwọ̀kọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní láti kọ́tọ̀rọ̀, wọ́n ní kí ni òdiwọ̀n grams gold àti silver láti fi yọ zakat. àwọn tí wọ́n gbọ́ tẹ́nìkan sọ pé a lè lo òdiwọ̀n gold fi yọ zakat silver àti silver láti fi yọ zakat gold náà, pé ǹjẹ́ eléyìí ó ṣe déédéé. ẹ̀kẹta, wọ́n ní àwọn kan wọ́n kọ́kọ́ máa ń gbé ẹsẹ̀ kan ṣáájú, wọ́n kó tó di pé wọ́n á kọjú láti kọjú sí ẹnu ọ̀nà àbájáde mọ́ṣáláṣí lẹ́yìn tán bá ṣe sọ̀lá tán lẹ́yìn sálámà tán bá ṣe àwọn àfikàrà àdékèrè tán, wọ́n wá dìde wọ́n á kọ́ gbé ẹsẹ̀ kan síwájú, ó sì ti di gbogbo gbà. àwọn wà pé ṣẹlẹ̀ náà ọ̀gbẹ́ lábẹ́ ìbámu súnmọ́ ní ẹsẹ̀ kan síwájú ṣèkì. gbẹ́sẹ̀ kan síwájú ṣèkì ni. tí wọ́n bá ti sálámà tán tí wọ́n ṣe àfikàrà àdékèrè tán, tí wọ́n bá fẹ́ dìde pé àwọn fẹ́ máa jáde lọ ọ̀tá padà, wọ́n á kọ́ dìde náà, tí wọ́n bá ti dìde tán dúró dáadáa tán, wọ́n tún á kọ́ gbé ẹsẹ̀ kan síwájú kó tó di pé wọ́n kọjú sẹ́yìn padà, wọ́n wá jáde lọ mọ́ṣáláṣí. náà ayakumullah sheikh. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. ẹni tó ṣe kó níyàwó mẹ́rin tó ṣe pé ìyàwó alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kẹrin wọ́n ti ṣaláìsí látọjú ayé rẹ̀. lẹ́yìn ìgbà tí wọ́n ṣaláìsí lọ́wọ́ ara lè bùn ìyàwó ẹlẹ́kejì àti ìyàwó ẹlẹ́kẹta tó ṣẹ́kù láyé. kò tún wá jẹ́ kọ́ máa bẹ́ẹ̀, àwọn ìyàwó táwọn ti ṣaláìsí tọ́jú alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kẹrin wọ́n ra ilé bùn àwọn ọmọ tiwọn náà pé ńgbà tí ìyá wọn ò sí láyé kó má jà sí pé gbàtàsírí àti ṣe bẹ́ẹ̀ tó bò àwọn wá ti torí ìyá wọn ò sí láyé àwọn fẹ̀tọ́ tiwọn náà dùn wọn. kò sí tàbí ṣùgbọ́n tó dáa ni bàbá yìí ṣe. nísìnyí bẹ nínú nǹkan tó ṣe pé téèyàn bá ṣe àlàáfíà àti ìrẹ́pọ̀ tó lágbára ó máa ń ṣẹlẹ̀ nírú ìdílé bẹ́ẹ̀. lọ́ntí pé tí bàbá ń bá ṣaláìsí, àwọn tó bá ṣẹ́kù láyé nínú ọmọ àtìyàwó rẹ̀ àwọn náà ni ó jogún rẹ̀. wọ́n sì ní lẹ́yìn tí bàbá ṣaláìsí náà àwọn tó jogún rẹ̀ bákan náà. ṣùgbọ́n ilé tí bàbá rà fún ìyàwó eléyìí tí ń bẹ láyé òun ló ní, lọ́nà tó fi jẹ́ pé níjọ́ tí ìyàwó ń bá ṣaláìsí àwọn ọmọ tiẹ̀ nìkan ní ó jogún ilé o. ṣùgbọ́n ìyá tó ti kú tí bàbá wa ra ilé ìbùn àwọn ọmọ rẹ̀ dípò ìyá wọn tí kò sí, bàbá ò sọ pé òun ra ilé ìbùn ìyá wọn tó ti kú rárá, àwọn ọmọ tó kù ni bàbá ra lé fún. a sì mọ̀ pé kì í jẹ́ títọ́ ọmọ tí bàbá kọ́ mọ́ làálàá. ìyá kan tó jẹ́ ìyàwó ẹnìkan lásìkò kan ó lè ti jẹ́ ìyàwó ẹlòmíì ṣáájú kó tó wá fẹ́lẹ́ yìí kó ti bí máa bẹ̀. bàbá yìí ra lé fáwọn ọmọ tiẹ̀ tó bí tí ìyá wọn bí fún ni, kì í ṣe fún gbogbo ọmọ tí ìyá wọn bá bí. torí tẹ́lẹ̀ yìí àwọn ọmọ tí ìyá yín ti bí ṣáájú tẹ́lẹ̀ sọ́dọ̀ ẹlòmíì tí wọ́n ń fọwọ́ lálẹ̀ pé ilé tí bàbá ti yín rà bùn yín lẹ́yìn ikú màmá ti yín àwọn jọ níní, àwọn náà fẹ́ dánwò ni.
báyà tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yín yóò bá yín lágọ̀ wọ́n fi jẹ́ pé wọ́n gbà nínú ẹ̀tọ́ yín àmọ́ wọn ò fọ̀nà kankan nípìn kankan nínú lẹ́yìn tó bá ṣe pé bàbá yín ti ra lẹ́yìn ẹ̀bùn màmá yín kí màmá yín ó tó kú tí màmá yín bá kú kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹni tí ó jogun màmá yín yóò jogun lẹ́yìn èyí tí àwọn ọmọ tán ti bí fẹ́lòmíì náà wọnú wọn ṣùgbọ́n màmá yín kọ́ ni wọ́n ra lẹ́bùn mọ́ torí màmá ti ṣaláìsí ẹ̀yin ọmọ tí màmá ti yín bí fún bàbá yín ni bàbá ti yín ra lẹ́bùn torí rẹ̀ ọmọ míì tí màmá yín bí fẹ́lòmíì kò lẹ́tọ̀ọ́ ń bẹ rárá nínú ìjọ bó ṣe jẹ́ àfi tó bá wù yín láti bùn wọn ní nǹkan kan bẹ́ẹ̀ kálukú bá gbà pín tiẹ̀ kápẹ́ yín náà ti pínlé nínú pín tẹnìkọ̀ọ̀kan yín ẹ wá fẹ́ bùn ẹnìkan nínú àwọn ọmọ tí màmá yín ti bí síbòmíì eléyìí nǹkan míì ni. wọ́n ní tó bá ní gold tó fẹ́ yọ zakato rẹ̀ gíráàmù mélòó ni gíráàmù 480 náà ní gíráàmù gold eléyìí tó ṣe pé téèyàn bá ní tó bẹ́ẹ̀ yàn yọ zakati rẹ̀ 1/40 gíráàmù 400 ó lé 100 òun náà sì ní ti silver ti fàdákà téèyàn bá ní tó bẹ́ẹ̀ yàn yọ zakati rẹ̀. wọ́n ní àwọn gbọ́ nípa lè fi òṣùwọ̀n silver ká fi yọ zakati fún gold òṣùwọ̀n gold ká fi yọ zakati fún silver rárá o kọtọ nǹkan tí wọ́n sọ pé ẹgbọyé òun náà ní pé èèyàn lè ní gold kó fi silver kó fi yọ zakat èèyàn lè ní silver kó san gold ní zakat iye rẹ̀ iye tí zakat yín bá jẹ́ ní gold tó yẹ ká ẹ yọ iye rẹ̀ ní silver fàlàyé iye tí zakat yín yẹ kó jẹ́ nínú silver gold aláìní nítorí pé tẹ́ bá gbé bẹ́yìn ti ṣe gbé wọn ẹ ti da gbogbo ẹ̀rú papọ̀ nù nígbà tí wọ́n sọ pé gíráàmù 24 òun náà ní ti kò tí ì lówó tó yọ zakat ní ìjọba bó ti ṣe jẹ́ wọ́n láwọn rí pé àwọn èèyàn kan tó bá parí sọlá ẹ sì parí azkar kó tó di pé wọ́n jáde kúrò nínú mọ́ṣáláṣí wọ́n máa ń gbé ẹsẹ̀ kan rìn síwájú ní àdójúkọ àlùkébílà náà kó tó wá di pé wọ́n pẹ̀yìn dà wọ́n kọjú sọ́nà ibi tílẹ̀kùn àti jáde mọ́ṣáláṣí wà. àwọn sì ti ń fura sí pé wọ́n ń ṣe kìí ṣe ẹ̀kan kìí ṣe ẹ̀mejì ó ti dojoojúmọ́ àwọn ò wá mọ̀ ṣé bí wọ́n ti ṣe ń ṣe náà sára súnà ni àbí nǹkan tí ṣẹ̀ríà tó mú wa. ẹ padà lọ bá àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ẹ wàá bí wọn ìdí abájọ tán fi ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe islam ló ní kẹ́ ṣe báwọn tó bá ti parí sọláàtì rẹ tó ti parí alikaru tó fẹ́ ṣe dìde kó jáde kó nu mọ́ṣáláṣí gbogbo orin síwájú orin sẹ́yìn àwọn gbẹ̀gbẹ́ jáde wọn gbogbo eléyìí ranù lásán tìrẹ́gbẹ́ tí ò nítumọ̀ wọn dàbí táwọn olódò kan ni tó bá lọ sí hajj tàbí wọn lọ sí umrah nígbà tí wọ́n bá parí hajj tí wọ́n ṣe tọ́wáfù dágbére àbí wọ́n ti parí umrah àwọn fẹ́ máa lọ kúrò ní Mẹ́kà tó bá wá fẹ́ rìn jáde kúrò ní mọ́ṣáláṣí Mẹ́kà bọ̀wọ̀ wọn ò ní rìn jáde kọjú síbi tílẹ̀kùn tí wọ́n gbà jáde wà ìpàkọ́ ni wọ́n kọ́ sílẹ̀kùn wọ́n wà á jẹ́ni tó ṣe pé dojúkọ agbọn ibi tí Káàbà wà jáde lọ́nà tó ṣe pé gbogbo ẹni tí bá ń bọ̀ tóun fẹ́ wọnú mọ́ṣáláṣí ìpàkọ́ ní òrì tẹ́lẹ̀ yìí ń gbé bọ̀ kò ní rí ẹni tí ń bọ̀ tẹ́ni tó sì ń bọ̀ náà bá kíyè síwájú wọ́n rọ̀ lura wọn torí pé èrò gbogbo èèyàn láyé òun náà ní pé gbogbo oníkálukú tí bá ń lọ ibì kan yí dojú rẹ̀ kọbi tí ń lọ ni ìpàkọ́ làwọn eléyìí ọ̀dà kọbi tí wọ́n lọ àwọn ṣèwádìí lọ́dọ̀ ẹ̀ náà ló ti jẹ́ pé àwọn ìbéèrè mi ò ní ìtumọ̀ orí kẹ́nìkan ń ṣe rádaràda òun ló bi léèrè èsì pé ó fòun lẹ̀ òní bi léèrè àwọn lọ́ máa béèrè pé ṣẹlẹ̀ nǹkan ṣe náà tó bẹ́sìn mu bí òun léèrè níbo ló ti rí àwọn olùmọ̀ máa ń ṣèwádìí ẹni tó lóye náà máa ń ṣèwádìí ẹni tó gbọ́n náà máa ń ṣèwádìí kákan máa hùwà bí ẹni tí ò gbọ́n ẹnìkan ní í ṣe nǹkan tí wọ́n rí nǹkan yìí sì pàkíyèsí rẹ pé níbo ló ti rí léyìí ó ní kó bi léèrè tó bá bi léèrè ó mọ̀
bí nǹkan tó wíhun bó ṣe déédéé bí ò ṣe déédéé nígbà tó bá wá gbé lọ bólúmà wọ́n sọ pé àwọn kan máa ń ṣe báyìí 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 gbàtà wá bí wọ́n léèrè wọ́n ní báyìí 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 ni nǹkan táwọn rí táwọn fi ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ bí tí wọ́n wíhun bó ṣe déédéé eléyìí ni wọ́n ń pè ní béèrè àwọn tó gbọ́n kìí ṣe pé ó rí pé nìkan ṣe nǹkan kan wọ́n á fún un lẹ̀ yọ lọ lálàáfíà wọ́n á lọ máa bí ẹlòmíì léèrè tó nítorí délé ìgbà tí wọ́n bí àwọn ẹni tí wọ́n máa ń fẹ̀yìn jáde mọ́ṣáláṣí léèrè kí ló dé wọ́n ní táwọn bá jáde kúrò ní mọ́ṣáláṣí Mẹ́kà àbọ̀wọ̀ lẹ́yìn táwọn ti parí gbogbo táwọn wá ṣe níbí lẹ́ni tó ṣe wípé ọkọ̀ pàkọ́ sí Kaaba ó ṣeé ṣe kọjá àwa mà so àmọ́ táwọn bá jáde lẹ́ni tó ṣe wípé ojú làwọn kọ sí àwọn fi pàkọ́ jáde kò ní í jẹ́ àwa mà ẹ gbọ́ sọkúsọ ẹ gbọ́rọ̀ àwọn olódo tí ò dá nǹkan mà àwọn bàbá bí léèrè àwọn lọ bí ẹlòmíì léèrè pé sọ́tọ̀ táwọn náà bá jáde ká fi pàkọ́ jáde báwo má ti ṣe pé ẹ gbádùn eléyìí jẹ́ bó ṣe ṣe. 08085677726 fáwọn tó ń bẹ ní Nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè láti gbé wọlé +2348083293896 +2348083293896. Ní ìgbà tí àwọn ìpè tán sì ń rọra wọn lọ́wọ́ lójú òpó ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn. Abu Aisha láti USA wọ́n ní ọmọ bíbí ṣáájú àti lẹ́yìn sọ̀látùl Maghrib ọjọ́ kìló ni àkíkọ̀ yóò jẹ́ báwọn ṣáájú àti lẹ́yìn sọ̀látùl Maghrib. Bákan náà wọ́n tún ní tí èèyàn bá bímọ nílẹ̀ òkèèrè tó wá fi owó ránṣẹ́ sílé láti bá ní pa ẹran súná ọmọ tí gbogbo àjọyọ̀ yòókù sì ń lọ nílẹ̀ òkèèrè lọ́hùn ǹjẹ́ ṣe bí àfaramọ́ ilé yìí. Alhamdulillah ẹni tó bá bímọ ṣáájú sọ̀látùl Maghrib tóòrùn bá ti wọ̀ ẹ ka ọjọ́ méje lẹ́yìn tòní èyí tó túmọ̀ sí pé tá a bá bímọ lónìí tí í ṣe ọjọ́ Jumu'ah lẹ́yìn ìgbà tóòrùn bá ti wọ̀ ṣùgbọ́n àti ìṣe sọ̀látùl Maghrib ó túmọ̀ sí pọ́jọ́ Jumu'ah tí ń bọ̀ ní òpin ọjọ́ keje tẹ́sí àkíkà bẹ́ẹ̀ ni ẹni tó bá bímọ lẹ́yìn sọ̀látùl Maghrib òòrùn ti wọ̀ tipẹ́ òun náà ọjọ́ keje yóò pé lọ́jọ́ Jumu'ah tí ń bọ̀ nítorí pé tẹ́ bá sọ pé ẹ bímọ ṣáájú sọ̀látùl Maghrib kò nítumọ̀ àfikẹ́ni tí ó dáhùn kó ṣàlàyé nítorí pé ó lè jẹ́ pé òòrùn ti wọ̀ àsìkò Maghrib ti tó ẹ̀yin lẹ̀ tí ì ṣe sọ̀lá àmọ́ tó bá jẹ́ pé òòrùn ti wọ̀ ńlẹ̀ bímọ eléyìí túmọ̀ sí pé òní níjọ́ àkọ́kọ́ ọjọ́ alhamis tí ń bọ̀ lọ́jọ́ keje ó pè. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tó kọ́ yín ọtí ń pè. Ìbéèrè yín o. Ó ti yé. Ó ti yé náà ṣe. Ní rákà alákọ̀ọ́kọ́ kó tó di pé ká Fatiha ẹ ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim gbogbo àwọn rákà yòókù bismillahir rahmanir rahim nìkan lẹ́ẹ̀ máa ṣe síwájú Fatiha. ǹjẹ́ wàá fẹ́ kà lẹ́yìn Fatiha ó dá lórí pé ṣé láti bẹ̀rẹ̀ súra lẹ ti fẹ́ kà ní àbí àyọkẹ́ lẹ fẹ́ ṣe látàrin súra tó bá gbé láti bẹ̀rẹ̀ súra míì lẹ ti fẹ́ kà bíi li ilafi Quraysh ẹ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim àmọ́ tó bá jẹ́ pé àtàrin lẹ ti fẹ́ yọkà alam tara ila alladhina nafaqu yaquluna li ikhwanihim alladhina kafaru min ahlil kitab látàrin yẹn lẹ ti fẹ́ yọkà ẹ kàn bẹ̀rẹ̀ sí kàní láì ṣe bisimilahi kan àbí a'udhu billahi kan a'udhu billahi minash shaitani rajim ẹ kan níbẹ̀rẹ̀ sọ̀lá bisimilahi rahman rahim ṣáájú gbogbo Fatiha bisimilahi rahman rahim ṣáájú gbogbo ntaba fẹ́ kí lẹ́yìn Fatiha
tó bá jẹ́ odidi súrà tá a fẹ́ ké láti bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ tó bá gbà yọké la kàn fẹ́ ṣe láti inú súrà kan àní ṣe nǹkan kan bisimilayi ni àbí a'udhu billahi ní ṣáájú kó tó di pa bẹ̀rẹ̀ sí ké. Jazakumullahu khairan Sheikh. Ìbéèrè kejì ti ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa ti àkíkọ̀ wọ́n ní tí èèyàn bá bímọ tó wá fi owó. kí ló mú má pa àkíkọ̀ nílùú òyìnbó rẹ̀ tó wà sọ ẹ́ pa àkíkọ̀ níbi tẹ́ bá wà nítorí pé ńgbà míì náà wọ́n ń jáwé sóbì ìlú òyìnbó ìlú àwọn èèyàn ni èèyàn náà ní gbé bẹ́ẹ̀ nítorí délé ẹnìkan sì á sọ fún mi pé má pẹran wọ́n gbà kẹ́ pẹran àmọ́ lọ́nà tó yẹ kẹ́ gbà tó bá ti gbọ́nà tó yẹ kẹ́ gbà ẹ pẹran bẹ̀ náà kí ni túmọ̀ kẹ́ máa kó ránṣẹ́ lé káwọn bá yín pẹran ẹ sì tún lọ kó fún jàǹbá ńgbà mí òun àfọwọ́ lọ fi ṣe nǹkan mí àìmọye ó dàbí àwọn tí ń lọ sí hajj ni akramakumullah ẹ rí i pé ìjọba Saudiya wọ́n gbìyànjú púpọ̀ nípa pé wọ́n dá ikọ̀ kan sílẹ̀ tí wọ́n máa mójútó à ń gba owó lọ́dọ̀ alálàájì láti fi bá wọn pẹran hadaya bóyá tẹni tó fẹ́ ṣe hajj tamattu àbí hajj qiran àbẹ́ni tó tiẹ̀ fẹ́ pa ẹran hadaya àtinúwá àbẹ́ni tó tiẹ̀ fẹ́ pa ẹran ìtanràn so ìjọba Saudiya ó ti dá ikọ̀ sílẹ̀ tí máa ń gba owó lọ́dọ̀ àwọn alálàájì báwọn ẹ̀yin náà lọ sí inú àwọn ìsọ̀ pélébépélébé tí wọ́n gbé kalẹ̀ ẹ sì sọ pé níta fẹ́ rà ní kẹ́yìn bá ti ra wọn fún yín níwèé eléyìí tí ń sàmì sí nǹkan tẹ́ rà tó bá ti wá díjọ́ ọdún tó bá ti tó àsìkò tó ṣe pé ilẹ̀ ti mọ́ tí ẹran ti tó máa pa ìjọba ó ti bẹ̀rẹ̀ sí ní pa ẹran so wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní sáyàn rẹ̀ bó ṣe kún sáyàn rẹ̀ ètò túmọ̀ sí pé alálàájì tó bá ti sọ̀kò ní yawmul hajjil akbar tí sọjọ́ ọdún tó bá ti sanwó fún ìjọba nǹkan gbà pé òun ti pẹ̀ràn ní tó kù ní ìsìn kọ́ fárí lẹ́yìn rẹ̀ kọ́ lọ ṣe tawaf àwọn wa ní fẹ́ sanwó fún ìjọba àwọn á sọ pé owó ẹran tìjọba ti wọ́n jù nítorí pé òun lè sọ pé 5 riyal ilẹ̀ ẹran kan lọ́dọọdún oníbàràǹdà kan wà polówó fún wa pé bẹ́ẹ̀ bá ti san 100 riyal àbáyín pẹ̀ràn sẹ́yìn wọ 5 sí 100 kan nítorí pé ẹni tí ń wá fàwọn òfò ẹ̀yàn wàá sọ 100 riyal fún kàkà kó wọn bá yín pẹran ẹ ní rẹ́ràn ẹ̀ sì ní rẹ́jẹ̀ nítorí pé nǹkan tó ń wọ́n ṣe ni pé yóò jẹ́wọ́ yóò sì sọ pé òun ti ń jẹ́ tipẹ́ àìmọ́ yóò tó ti rọ̀ tílẹ̀ ti mú nítorí pé kò sí bẹ̀rù Allah torí de eléyìí báyìí a rí i pé nígbà tí wọ́n bá kówó ẹran àkíkọ̀ náà ránṣẹ́ lé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní bẹ̀rù Allah yóò gbowó yóò sọ pé àwọn ti bá yín pẹran ìwọ́n wa máa wà lórí pé alhamdulillah bímọ kan láì jẹ́ pé mo pẹran àkíkọ̀ fún bàbá bí ọ léèrè pé bò ló ṣe pa ebi bọ̀dá mi ni bọ̀dá mi mò ń kówó ránṣẹ́ sí nígbà tó bá wádìí lọ́dọ̀ bọ̀dá dénúdénú lápadà wá rí i pé bọ̀dá ń jẹ́ oúnjẹ ẹni ó sì ń sọ pé màá bímọ bẹ́ẹ̀ bá ti ń bímọ máa kówó ránṣẹ́ ẹran tí wọ́n ju tèsí lọ torí de eléyìí báyìí ìwọ náà pa fúnra rẹ̀ ìgbà tí anabi wa Ibrahim alayhi salam ó ní rabbi arini kayfa tuhyi al-mawta ìwọ Olúwa mò ń tọrọ lọ́dọ̀ rẹ kó fi hàn mí báwo ló ti ṣe jẹ́ àwọn òkú qala awalam tu'min Olúwa ní sọ gbàgbọ́ ni qala bala ó ní mo gbàgbọ́ walakin liyatma'inna qalbi ṣùgbọ́n mò ń fẹ́ kọ́kàn mi ó balẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ìwọ náà wọ́n ló bímọ jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀ sípò pẹ̀ràn àkíkọ̀ rẹ̀ lọ́dọ̀ máa ń fún ẹnìkan lówó pé kọ́ pa ọ̀pọ̀ ẹ̀mọ́yé yóò jẹ́wọ́ ni ẹni tó sì tún pa ó lè pa kàn fẹ́ pẹran lásán ni ẹni tó yẹ pé àlùwàlá gan kò máa ṣe tòun tó ń bá fẹ́ pẹran pé lọ́yẹ kó wí kí ni pọ̀ fẹ́ kàn ẹ̀sà pẹran ká jẹran àti jẹran ti pẹ́ sọ̀rọ̀ àbúrò mi tó wà ní Berlin oníkówó ránṣẹ́ tiẹ̀ kò kúkú gbọ́n àbí torí de pa fúnra rẹ ló ti dáa jù tẹ̀lé àwọn ọ̀nà tó gbà tó fi lè pẹran nílùú òyìnbó yẹn náà ní ìsìlá pèjúwe ìlú òyìnbó tẹ̀ ń sọ àwọn kankan wà ń bẹ̀ tó ṣe pé kò fi yàtọ̀ púpọ̀ náà sáwọn lómi tí èsì tó òyìnbó àmọ́ nílẹ̀ Lárúbáwá ní ìsìta bá fẹ́ pẹran kò lè ṣeéṣe kọkàn mẹ́ran wáwájú ilé rẹ̀ náà kọ́ máa pa so àwọn ètò níjọba ń ṣe láwọn ìlú wọ̀nyẹn àwọn èèyàn fẹ́ tẹ̀lé ìlànà tíjọba fi sílẹ̀ pé kí wọ́n tẹ̀lé ní wọ́n fi máa sọ pé kò ṣeéṣe ń bí kó lé ń bí nísìnyí ló ṣeéṣe ńlẹ̀ Lárúbáwá kápọ̀ rẹran níbi tó ti rẹran ààyè apáta ọ wà nítòsí bẹ́ẹ̀ àwọn tí ó bọ pa tí ó bọ kún tí ó bọ sáyàn rẹ̀ kó sínú ọ̀rá lọ́kàn gbé jáde bọ́ọ̀ bá sọ fẹ́nìkan pẹ́ran ní bẹ́ńbí wọ́n lè rò pé ìdú lọ ara torí ẹ̀ níbẹ̀ yẹn náà
èmi ò fẹ́ kẹ́ni tí ń ṣiṣẹ́ nǹkan bá ń pa èmi mo fẹ́ pa fúnra mi ìgbàláyè wà tó bá ti mú ẹran rẹ débẹ̀ èmi ni màá dù tó bá ti dù tán fi lé wọn lọ́wọ́ bó fẹ́ kí wọ́n bọ̀ wí ni wọ́n fẹ́ kí wọ́n bọ̀ kún ni so wọ́n sì bọ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n bọ̀ gé wọ́n mú èyí tó fẹ́ dànù nínú àwọn nǹkan nù rẹ̀ wọ́n dànù èyí tó wọ́n bọ̀ sáyẹn rẹ̀ wọ́n sì bọ̀ kó sínú ọ̀rá ẹ̀yin wọ́n náà wádìí bó ti lè ṣe ń lo òyìnbó yín tẹ̀ wá náà kọ́ ọmọ pẹran àkíkọ̀ rẹ̀ fúnra rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn ni atájọyọ̀ bá ń lọ Allah ọ̀bẹ ọlájọyọ̀ ìwọ ló wù nítorí pé nǹkan tó lù ọ́ làbọ̀ yẹn lọ́rùn èyí làbọ̀ra rẹ̀ lọ́rùn tó bá ti lágbára rẹ̀ tó bá lágbára pé ó fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ nítorí pé ó bímọ Olúwa sọ pé kọ́ ọ má ṣe àmọ́ tó bá lágbára rẹ̀ ọkàn lọ la wàhálà bọ̀ra rẹ̀ lọ́rùn pé nǹkan àdùnnú ló dé rárá o bákan náà èyí tó lù wá fẹ́ kó o ṣe ní àkíkọ̀ kó o rí dájú pọ̀ pa eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh 08085677726 fáàtà mbẹ ní Nàìjíríà 08085677726 fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè +2348083293896 +2348083293896. nínú ìbéèrè mi àwọn ìpè wọ́n rọra wọn lásìkò ìbáyìí nínú ìbéèrè mi náà ni pé àwọn ìlẹ̀kẹ̀ kan bẹ tó jẹ́ pé ìlẹ̀kẹ̀ oge làwọn tí ń lò ni wọ́n ń kà á kún wọ́n ọ̀ra súnmọ́rùn ọwọ́ báyìí wọ́n ọ̀ra kíbọnù ọwọ́ báyìí wọ́n sì máa lò káàkiri gbogbo tí wọ́n bá ń lọ débi pé ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé àwọn náà jẹ́ mùsùlùmí wọ́n ń lo ìlẹ̀kẹ̀ yìí ǹjẹ́ tí wọ́n bá dé mọ́ṣáláṣí láàyè ibi tí a ti ṣe ìjọsìn fún Allah ǹjẹ́ ìgbàláyè ń bẹ láti tún máa bẹ pẹ̀lú ìlẹ̀kẹ̀ yìí lọ́wọ́ fi ṣe ìjọsìn? Alhamdulillah kìí ṣe béèrè nù nítorí pé tẹ́ bá sọ pé ìjẹ́tàn bá dé mọ́ṣáláṣí ó túmọ̀ sí pé ńgbà tí wọ́n sí mọ́ṣáláṣí kò burúkú wọn lò nítorí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà àkọ́tọ́kọ́ ọkùnrin ó lò nítorí pé ọkùnrin wọn dá fún gbogbo orú àwọn ẹ̀fẹ̀ báyẹn òun tiẹ̀ kò sí fún à ń soge à ń dilẹ̀kẹ̀ mọ́wọ́ à ń dilẹ̀kẹ̀ mọ́rùn à ń dilẹ̀kẹ̀ mádì so eléyìí nǹkan ọ̀ṣọ́ àwọn obìnrin ni eléyìí tí ò sí ìgbàláyè fọkùnrin láti máa lòrú ẹ̀ náà. Jazakumullahu khairan Sheikh 08085677726 08085677726 +2348083293896. ìbéèrè mi tó wà ń bí láti ọ̀dọ̀ orúkọ wọn ó ti gé ń bí báyìí wọ́n ní ǹjẹ́ òdodo ní pé a lè máa ṣe àdúrà tọrọ ohun tá a bá ń fẹ́ sínú omi Zemzem ká tó mú? Alhamdulillah omi Zemzem Olúwa Ẹlẹ́dàá wa ó máa ń lò ó sábàbí fún yàn ó máa ń ṣiṣẹ́ fún téèyàn bá ti torí rẹ̀ mú eléyìí tó túmọ̀ sí wípé a lè ṣàdúrà sínú omi Zemzem ká wá mú yóò sì ṣiṣẹ́ fún nǹkan tá a ti torí rẹ̀ mú eléyìí nìkan lómi kan tá a mọ̀ pé Olúwa Ẹlẹ́dàá máa ń lò fún sábàbí irú eléyìí kò wá jẹ́ pé wọ́n á lọ máa wá omi kànga kan àwọn kan lọ tò lọ́dọ̀ ìyá kan ní gbogbo ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ àwọn aboyún wọ́n lọ máa gbomi ìyè lọ́dọ̀ ta ni omi kómi omi ìmúkómù ẹ gbọ́dọ̀ dán wò tó bá jẹ́ pé mùsùlùmí bá ní wọ omi Zamzam kò lómi míì tá a lè fi wé kò sómi míì tá a lè fi jọ máa tọrọ ń tọ́ bá ń fẹ́ nínú rẹ̀ bí kò máa sọ pé Allahumma inni as'aluka ilman nafi'a wa rizqan wasi'a wa shifa'an min kulli da' wọ́n ló wà máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ o ìmà tó ṣàǹfààní àti àrísìkí tó gbáyé àti ìwòsàn níbi gbogbo ààrẹ tó gbogbo orí tá à ń fẹ́ náà láyé kò kọjá gbogbo eléyìí wọ́n wá pé má lọ́ọ́ bá ń wá àrísìkí lọ́ọ́ bá ń wá àlàáfíà lọ́ọ́ bá ń wá wọ́n rí i pé gbogbo nǹkan mìíràn ń tọ́ àwọn eléyìí lẹ́yìn ni náà. Jazakumullahu khairan Sheikh 08085677726 +2348083293896. ẹni tó béèrè lánàá tó ń sọ pé sí ọ̀ràn yẹn ní káwọn máa ka Suratul Waqi'ah àti Suratul Mulk káwọn tó sùn kí sọ̀ràn yẹn eléyìí jẹ́ ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ara àwọn ẹ̀kọ́ tánàbí kọ́ wa nítorí pé nínú nǹkan tánàbí wa kọ́ wa ni pé kò sóore kan àfi kó jẹ́ kó fi hàn wá kò sì sábúrú kan
àfi kó jẹ́ kó ṣèkìlọ̀ fún wa nípa rẹ̀ nítorí pé oníkálukú wa náà ní fẹ́ tó ń bá sùn kó wọn sùn lálàáfíà kó wọn lálàá tó dáa kó wọn sì jí láàárọ̀ sáyé lálàáfíà kò sẹ́nìkan tí ń fẹ́ kẹ́nìkan máa lé òǹkà lójú oorun kò sẹ́nìkan tí ń fẹ́ kó jẹ́ pé lójú oorun lẹ́nìkan ó ti máa rọ òun lóúnjẹ kan kò sì sẹ́nìkan tí ń fẹ́ pápé lójú oorun lẹ́nìkan ó ti máa dún kùkù lájà kan mọ́ òun lójú oorun òun torí ẹ̀ ń fẹ́ kó jẹ́ pé gbogbo gbèsè ayé rẹ̀ àtìgbà tó wà lójú fò àtìgbà tó sùn kó wà lálàáfíà so torí délé l'Ànábì ṣe kọ́ wa láwọn oríṣiríṣi àdúrà eléyìí tá a ṣe nígbà tá a bá fẹ́ sùn eléyìí tá a ṣe nígbà tá a bá jí eléyìí tá a ṣe láàárọ̀ eléyìí tá a ṣe nírọ̀wọ̀ nítorí ká lè bá a máa wà lálàáfíà wọn kò sọ́wọ́ èmi àti wọ́ bàbá ti ṣe ń fàlàáfíà sí káwa náà máa mójútó ní t'Ànábì fi kọ́ wa lẹ́yìn náà kí wọ́n máa ṣèbéèrè nípe ní tó ti dá mi lójú dá ọ lójú pàdánù sallallahu alaihi wasallam ló fi kọ́ wa ká mọ̀ wá pé sọ̀ràn yẹn ni àbí èso ọ̀ràn yẹn àpẹẹrẹ pọ̀ fẹ́ tẹ̀lé ni nítorí pé kí l'Ànábì mú wa tó ṣe wá dànù kò sí nítorí délé tẹ́ ẹ bá fẹ́ sóríire tó bá ti kọ́ pàdánù ló fi nǹkan ikọ́ wa tó sì mọ̀ pọ́nà tó gbà ó gún régé kọ́ máa mú lónìí. ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Ọkọ yóò tí ń pè. Orúkọ mi ni Muhammadu Basiru láti ilé wọlé dé ìlú Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yín. Ní àwọn elétò ọlọ́wọ́ jẹ́ kí wọ́n bọ́ fún wa. Ọlọ́wọ́ bá rí wa. Ìbéèrè tí wọ́n fẹ́ béèrè wípé tí ènìyàn bá rán èèyàn dé Mẹ́kà, ṣé ìdílé tí wọ́n ti ráyàn Mẹ́kà yẹn sẹ́ni tó ráyàn Mẹ́kà oní ọ̀ma gbọ́ fámìlì tí ó ń tẹ̀lé fílẹ̀ ní àbò ń tẹ̀lé ní ọ̀ma gbọ́ yóò ṣe ètò ẹ̀kọ́ tó lọ Mẹ́kà tí wọ́n sì rán. Alhamdulillah àkọ́kọ́ ẹni tí owó sùnsùn tó kó òbítíbitì owó sílẹ̀ tó ràn wá lọ pé ká lọ sí Mẹ́kà ká kíkó náwó Olúwa Ẹlẹ́dàá wa nìkan ló lè sanni lẹ́san dáadáa kó ló akọ̀sán lẹ́san rẹ̀ òun ti wá gbìyànjú láti bá yín gbé àti ṣe ètò ìnáwó àti lọ sí Mẹ́kà àwọn wá ń pálòwe fún pé Yorùbá sọ pé ẹni tó bá dáṣọ fọ́bùn òun náà ni ó paláró ẹ̀yin sọ́ọ̀bù náà nítorí pé tẹ́ bá jẹ́ pọ́bùn balẹ̀ yín lẹ́ẹ̀máa retí kẹ́nìkan bá yín paláró eléyìí tó wúwo jù ló ti bá yín gbé ẹ mọ̀ pé hajj orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam Olúwa Ẹlẹ́dàá wa sì lábọ̀ wa lọ́rùn ká ṣe lẹ́ẹ̀kan ṣoṣo nínú ìgbésí ayé wa èmi ara ẹnìkan bá ń gbé ìnáwó ńgbà tẹ́mi tágbára mi ọ̀ka ó ti ṣe nǹkan tó pọ̀ fún mi ìnáwó tí àwọn ìyàwó àtọmọ tí wọ́n máa ná láti ṣètọ́jú ara wọn Olúwa Ẹlẹ́dàá yóò bẹ̀ yín náà gbé ẹ gbìyànjú láti jẹ́ pé ẹ̀yin lẹ gbé kò sí ní tọkàn ma pẹ̀lú pé ìyàwó mi ń fi ìyàwó lẹ̀ ń fọmọ́ alẹ̀ báwo bá ti lè bá ń tọ́jú wọn fọmọ́ àjì rẹ má sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀ọ́yà amóore sùn ní í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó wọn bá bọ́ sanwó hajj tó bá wà nílé sọ kọ́ náà lọ́mọ sátìkó bó làwọn ìyàwó ṣe jẹ bó lọ́mọ ṣe jẹ irú ìyànjú tó gbà wọn tó bá gbìyànjú pápápá ìwọ̀nba tó bá lè kójọ náà fún wọn kójọ fún wọn kó fi jẹ́ pé wọ́n fi máa tọ́jú ara wọn àmọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá sọ pọ̀ lọ ọ̀sẹ̀ o nítorí pé ìwọ kọ́ ló ní kápá rẹ̀ ẹnìkan lọ́bọ̀ sanwó ẹ̀ òfin ṣẹ̀ríà sọ fún wa pé bibadhilil ghayri la yakunu al-mar'u mustati'a tẹ́lómìn lọ́ba bá ní sanwó ẹ̀ àní jẹ́ ẹni tó ṣe pé ó lágbára rẹ̀ ṣùgbọ́n tó bá lọ sí tó ṣe dáadáa ó ti tó fún ọ ipò ti ṣe hajj tó lu alábọ̀ ọlọ́run tó bá wá jẹ́ pé irú olówó tó bá sanwó hajj owó ló kólé ọ lọ ó lóun gbọ́ pé tí wọ́n bá sanwó hajj yóò san mílíọ̀nù 2.5 lọ́wọ́ pè ọ́ lọ́wọ́ fún ọ ní mílíọ̀nù 2.5 lọ́wọ́ ní kó lọ fi sanwó hajj wọ́n á sọ fún un pé bùkátà tó àwọn ajú rẹ̀ ó kọjá kó lọ ṣe hajj nìsín o torí pé kìí ṣèwọ́ lọ dágbára rẹ̀ ni ó wá lóun kúkú ti bùn ọ lóhùn lọ fi ṣe tó bá wọ̀ nígbà yẹn ó tọ́ sí ọ kó o mówó yẹn kó o fi tọ́jú lé kó o mówó yẹn kó o fi ṣe àwọn nǹkan tó o bá mọ̀ pọ̀ pàtàkì fún nínú ìgbésí ayé rẹ̀ Allah azza wa jal yóò padà ṣe hajj náà ní rọrùn fún ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́. hello wọ́n ti já padà lọ́dọ̀ yín ẹ lè gbìyànjú ẹ̀ padà 08085677726 +2340832938896 eléyìí ni nọ́mbà tó ń jábí ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullah. Ó gbọ́n tí ń pè. Hello. Hello gbọ́n yín o. Kí ni ìbéèrè yín láti Ọ̀yọ́?
ó ti yé. alhamdulillah. ìbéèrè nípa pé tó kù bá kú tẹ́nìkan lọ dúró níbi ìgbèrí òkú tí ọmọ wa pè pé lágbájá ọmọ lágbájá pẹ̀lú orúkọ ìyá rẹ̀ òun bọ́ sọ̀rọ̀ lónìí pẹ̀lú pé bó ti ṣe máa jẹ́rìí nígbèsí ayé rẹ̀ pẹ̀lú ẹlẹ́dàá wa la tó sìn anabi sallallahu alaihi wasallam ìránṣẹ́ rẹ̀ islam lẹ́sìn rẹ̀ máa pè fún ọ ní ìsìnkú ọmọ dáhùn gbogbo eléyìí kò sẹ́ni tó bẹ̀yìn nítorí pé ẹ̀rí tó mú akọ̀fẹsẹ̀ rinlẹ̀ kọ́ńdẹ́ni torí délé ṣíṣe bẹ́ẹ̀ àdádálẹ̀ ní lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn àfáà tí ń sìn ṣe wọn ò ní yé ṣe torí pé wọ́n fi ń rówó gbà lọ́dọ̀ yín nítorí pé tẹ́yìn náà bá rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún bàbá yín ṣé wọn pé bọ̀kùà ńlẹ̀ bùn àwọn àfáà yín ni ó tó lọ́dọ̀ yín torí délé gbogbo eléyìí ń bẹ nínú bí ìgbà téèyàn ń ṣeré orí ìtàgé ni kò nítumọ̀ nítorí pé gbogbo ohun tí wọ́n ń wí ohun àwídànù lásán ni kò sàǹfààní kankan fòkù òkú ọ̀gbọ́ gbogbo ń tẹ̀yìn sàn kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe òkú tí ó dáhùn nínú sàárè yóò jẹni tó lù wá ṣe nírọ̀rùn fún láti dáhùn tó lù wá ọba ṣe nírọ̀rùn fẹ́nikẹ́ni láti dáhùn kò sẹ́nikẹ́ni tó lè dáhùn ẹnìkan wá pé àpèwí rẹ̀ ń pè fún yàn pé máa dá mi lóhùn wọn kàn ń sọ̀rọ̀ dànù lásán tí ò ní ìtumọ̀ ni màláíkà bó ló ń ṣe mọ̀ pé màláíkà ti ń bi léèrè kí sì ní ìbéèrè àkọ́kọ́ tó mọ̀ pé wọ́n bí tó fi nígbà ní ọ̀dá wọn lóhùn gbogbo eléyìí kò sí ìtumọ̀ fún nǹkan tó wá nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wa sallam òun náà ní pé tó bá ti gbé wa sínú sàárè wa gbàrà àwọn màláíkà méjì wọ́n wá bá àwọn màláíkà méjì wọ́n jẹ́ aláwọ̀ aró wọ́n máa bi léèrè nípa atalolúwa rẹ̀ kí lẹ́sìn rẹ̀ ta ni arákùnrin yìí tó lu aran sí yín ìbéèrè ò ju mẹ́ta lọ yàtọ̀ sáwọn táwọn tá à ń ṣe fúnra wa láyé bíi wáyẹ́kì bíi nẹ́kò bíi jáàmù eléyìí tó ṣe pé ẹnìkan ọmọ tí wọ́n bí wá léèrè ẹ̀rí pé àwọn ìbéèrè tó bá ti lè yí táwo rẹ̀ bá ti ya kó tó di pọ́ mọ́ lọ jókòó rẹ̀ wọ́n tún mi kọ́ eléyìí ọwọ́ gbàgàdà wálé àfún kálukú ni wọ́n náà máa tí wọ́n bí ọ léèrè ọwọ́ akọ ẹni tí ó dáhùn olùwàdàkùn fèmí pẹ̀lú rẹ̀ lésì fọ̀ torí de eléyìí báyìí wọ́n ṣe béèrè yín ẹni tó lù wá bá ṣe rọrùn fún ní ọ̀dáhùn ẹnikẹ́ni tó bá sì ti ṣàṣeyege nínú ìdánwò ńlá yìí àpẹẹrẹ pálkìyàmà rẹ̀ ọ̀dànù olùwàkọ̀jẹ́ kálkìyàmà wọ̀ ọ̀dà ẹ̀ tí wọ́n ṣe béèrè kejì pé tọ̀ àwọn ọ̀kọ́ kí o mùsùlùmí ni wá ẹ̀rù ń bà wá nítorí pé ọjọ́ bí ìgbà tó ṣe pé tá a bá dénú sàárè lárúbáwá ni màlẹ́kọ̀ọ́ fi bí wa sáwà lọ kọ́ lárúbá pàjáwìrì ni rárá olúwa lọ́mọdé tó fi bí ọ wọn ò sì ní bí ọ kó wá jẹ́ pé àìgbédè ìní ó kójàkulẹ̀ bọ̀ èdè tó gbọ́ àmà torí pé ọ̀rọ̀ sàárè ọ̀dà bí ọ̀rọ̀ ayé àmọ́ ó dá wa lójú pé gbogbo oníkálukú tí wọ́n ń bi léèrè wọ́n ń bi pẹ̀lú èdè tó gbọ́ ni òun náà ó sì lè dáhùn pẹ̀lú èdè tó náà mà bó bá jẹ́dè tí ò tí gbọ́ láyé olúwo ó fún gbọ́ ni gbogbo eléyìí ò sí lákọọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n bí ọ léèrè ó sì dáhùn ẹni tí ò dáhùn náà àìgbédè kọ́ ni ó kójàkulẹ̀ bá yọ dáhùn ní dáhùn pé mà sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ lórúkọ yín o. Waalaikum salam wa rahmatullah. Ó kàn yín bí Waalaikum salam wa rahmatullah. Ó kọ́ yín o. Waalaikum salam wa rahmatullah. À ń gbọ́ yín. Ó kọ́ yín bí ẹ ti ń pè. Àmín. Ó kọ́ yín bí ẹ ti ń pè. Owó lọ́jà business. Hello sir, hello ṣé ń gbọ́ wa? Wọ́n ti lọ. Alhamdulillah, tá a máa ń ṣe sọ̀láàtì lẹ́yìn imam olúwa ń fẹ́ ká tó sáfù wa gẹ́gẹ́ bá àwọn màláíkà ṣe máa ń tó sáfù wọn. Inna Allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffa
ka'annahum bunyanun marsus tó yẹ pé wọ́n tó sáfù wọn gẹ́gẹ́ bí ògiri tá a mọ̀ tó dúró wámú tọkàn ò lọ síwájú jù kan lọ. torí tẹ́lẹ̀ yìí sáfù alákọ̀ọ́kọ́ bá ti kún gbà náà la tó lẹ́tọ̀ọ́ sáti dúró sáfù kejì. sáfù kejì bá ti kún gbà náà la tó lẹ́tọ̀ọ́ láti dúró sáfù kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo sáfù kọ̀ọ̀kan ẹ̀wẹ̀wẹ̀ a máa bẹ̀rẹ̀ rẹ̀ ní láti déédéé ẹ̀yìn ìmáàmù déédéé ibi tó jẹ́ ẹ̀yìn lè máàmù tá à ń tò lẹ́yìn rẹ̀ ńlá dúró. lẹ́yìn rẹ̀ lábẹ̀rẹ̀ sí ní pé sáfù lọ sápá ọ̀tún a tún máa pè lọ sápá òsì. ìsìnkú lọ dúró ní apá ọ̀tún sáfù lọ́hùn níbi tó jìnnà sẹ́yìn lè máàmù rárá déédéé ẹ̀yìn lè máàmù níbi tá a ti bẹ̀rẹ̀ sáfù alákọ̀ọ́kọ́ ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ lẹ́kejì ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ lẹ́kẹta ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ lẹ́kẹrin. eléyìí ni hadith anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí nínú tí imaamu abu dawud àtàwọn míì gbé jáde pé tí mo bá dúró déédéé ẹ̀yìn mi ni ẹ dúró. gbogbo sáfù tábà ti bẹ̀rẹ̀ déédéé ẹ̀yìn lè máàmù láti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé àwọn à ń pè lọ sápọ̀ ọ̀tún à ń pè lọ sápọ̀ òsì. ẹ wá ní kábàáyé sọ̀rọ̀ nípa business àwọn ọmọ business tẹ̀ ń sọ torí pé business gbólóhùn tó fẹ̀ ni tó káràkátà tọ́tọ́ business ni káràkátà tí ọ̀tọ̀ business làwọn náà pè. torí ẹ̀ tó bá yẹ pé bá ń yàn nàna irú business tẹ́yìn fẹ́ ká ṣàlàyé ńlá láǹfààní àti ṣàlàyé àmọ́rú business tẹ́ ń wí bóyá ó ti jẹ́ nǹkan tẹ́yìn ti mà níbi tẹ́ ẹ wà pé tí wọ́n bá ti sọ business gbogbo èèyàn mọ̀ túmọ̀ rẹ̀ pé bóyá àwọn ẹni tí máa ń jí ọjà kó lẹ́yìn àwọn ọkọ̀ àjàgbé tí máa ń kọjá bọ̀ láti bí Èkó tó ṣe pé wọ́n jí ọjà ọlọ́jà kò wọ́n wá kó pamọ́ síbi kan àwọn máa tà á ìyẹn ní pọ́jọ́ olè ẹ máa sọ Yorùbá tó hàn dáadáa torí kí wọ́n lè dá yín lóhùn dáadáa pé kí ni ìdájọ́ ọjọ́ olè ẹ ń bá ń tọ́jọ́ olè ni kò sì tán gbogbo eléyìí tí wọ́n ń pè ní bísínẹ́sì ọjọ́ ọ̀ràn tó fi wọ́ gàù láyé àti lọ́run torí de eléyìí ẹni tí wọ́n ń ṣe irú òun kọ́ jáwọ́ ń bẹ̀ o kọ́ wá jáwọ́ ń bẹ̀ lásán kò tó gbogbo tọrọ gbogbo kọ́bọ̀ tó ti pa ń bẹ̀ ọ gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ àìkò bọ́ lọ́wọ́ rẹ̀ láyé ń bí wàá wọ gàù tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh. ẹ jẹ́ kí wọ́n fi wá létí pé bí ìdílé ńlá yìí ti aláyé ìjókòó alálùbáríkà ní táwọn sí Jalsatul Basira yóò wáyé ní ọ̀túnla Sunday bí ìdílé ńlá yìí ti aláyé tí ó máa ṣe déédéé ọjọ́ kẹtàlélógún Dhul-Qa'dah 1447 AH Hijra calendar tí ó sì tún máa ṣe déédéé ọjọ́ kẹwàá oṣù karùn-ún 2025 bọ̀kàtà bí àbí ìdìnnìlá Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji aláṣẹ àtòdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́dógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ní Marina Car Park lẹ́yìn ilé ìbò NNPC Lagos Island ìpínlẹ̀ Èkó níbi ìdánilẹ́kọ̀ọ́ Jalsatul Basira kí Allah àkọ́ṣọ́ àjù ìgbà náà lọ bí ìdìnnìlá 08085677726 +2348083293896 káwọ́ bí ìpè kan sí méjì kò tó di pé àtọ̀tà pínṣẹ̀ kúrò ní orí ètò ní àárọ̀ yìí lórí ètò tí a pè ní Al-Fiqh fil Islam. ọ̀dà ẹ jẹ́ kí a ṣẹ́nu ró bíbí lónìí yìí ní láàmú pàdé lọ́jọ́ mẹ́jọ láago mẹ́wàá àárọ̀ títí di 11 àárọ̀ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji àkíkẹ́ ọmọlúwàwọ̀rá àwọn náà ni wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kọ̀ọ́jọ̀ láti gbà yí wá Al-Madina Center